ọ̀rọ̀ ọmọ mi Tọ́pẹ́ Àlàbí ló gbé mi jáde. Bá wò mí dáadáa máa kọ́kọ́ wòye. Tí n bá wòye máa wá combine gbogbo ẹ̀ papọ̀. Máa wá gbé lọ síwájú ìjọba òkè. Hello. Tí ìjọba òkè bá ti fún mi ní go ahead. Èmi ò rojú yín o. Mo dé lórí bàbá Ayọ̀míkù. Bàbá Ayọ̀míkù tó jẹ́ ex-husband mọ̀mí Tọ́pẹ́ Àlàbí. Daddy, ẹ jẹ́ n kọ́kọ́ sọ ohun tẹ́ ẹ bá ṣe fún yín. Torí àwọn bàbá tó fọ̀ sí kàtígórì yín pọ̀. Bẹ́ẹ̀ ṣe rí pé ó rí báyẹn. Ká sọ pé mọ̀mí Tọ́pẹ́ Àlàbí ò pè yín. Ó lè mọ́ lè pè yín. Kí ló dé tí ò fi pè yín? Ṣé rí ọlá pé mi àti yín á jẹ́ celebrity. Òun ló fà tá a fi understand àwọn tí gba ojúmọ́. In tí ojú àwọn tí gbojúmọ́ ń rí. Ìmí ìgan sọ pé òun bá ti mọ́wọ́ náà ti gba ojú ó fi mọ́. Ó wù mí kẹ́ gbádùn mi dáadáa. Ń tẹ́ ẹ̀ bá ṣe sà. Bàbá Daddy Ayọ̀míkù ni mò ń bá wí náà o. Ń tẹ́ ẹ̀ bá ṣe ni pé bí mọ̀mí Tọ́pẹ́ ò ṣe sọ fún yín ẹ mọ́ dààmú. Kò sẹ́ni tí ó sì ṣe rí. Ẹ gbọ́ mi. Ṣé wá ra àwọn celebrities? Ọ̀rọ̀ wọn dàbí ṣé rí write up tá a máa ń kọ sórí fídíò wa. Gbogbo ẹjọ́ tí mo ti ń rò látàárọ̀ so ni mo brief sókè. Ó ní write up tí mo kọ sókè yìí. Ká má bàa máa rojọ́ irú ẹjọ́ tèmi àti yín ń ròyìn ni wọ́n ṣe máa ń brief ọ̀rọ̀ gbésí ayé wọn. Ẹ dákun gbogbo ẹ̀ ní ènìyàn mi ẹ bá mi wá ọkọ̀ yìí. Ẹ bá ń jó rìn jìnnà. Àwọn bàbá fẹ́ gbọ́ nínú ayé. Ìjọba ló jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀. Olófà tẹ́ fi rí pé kò sọ fún yín. Bí mọ̀mí Tọ́pẹ́ ò ṣe wá sọ fún yín yẹn sà. Ń tẹ́ ẹ̀ bá ṣe ni pé ẹ bá lọ mú Ayọ̀míkù sí nígbà tó lọ lé ọkọ tán. Ọkàn ọmọbìnrin máa ń soft ju tọkùnrin lọ. Ẹ bá kàn máa pé báwo ni dáadáa ni mo kàn sọ pé kí n gbọ́ ni ṣé wà Tọ́pẹ́ kò sáà sí jà kò sí jà sà. Ẹ máa pè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ṣe ń pè yẹn lọ́kàn rẹ̀ ó máa rọ̀. Tó bá ti rántí pé òun ó ṣe nǹkan ìgbà tẹ́ ti ń pè. Bó ṣe rántí Daddy Àlàbí ọkọ mọ̀mọ́ ẹ̀ ni ó máa rántí tiyín náà sà. Irú ẹ̀yin dádì tẹ́ bá fọ́lù sí categories bó ṣe máa ń ṣe nìyẹn. Àwọn ṣe psychologist là pè wọ́n ni. Àwọn psychologist. No. Àwọn psychotherapist. Tí wọ́n lè máa tọ́ wa sọ́nà lórílẹ̀-èdè. Gbogbo wọn ti jẹ̀kọ́. Wọ́n ti jẹ̀kọ́ lọ. Wọ́n ti ẹ̀ mọ̀ tán wáyé wá sí. Ó lọ́pọ̀lọpọ̀ kàn ṣe ń go astray. Lẹ́ẹ̀mọ́ tó yẹ kẹ́ ẹ ṣe sá. Ẹ gbọ́ mi. Ẹ bá máa fi sùúrù jóúnjẹ ọmọ yín bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣiṣẹ́ rẹ̀ fún. Tó bá ti rántí Daddy Àlàbí nígbà tẹ́yìn náà ti ń ṣe mo kàn fẹ́ béèrè àlàáfíà wa àtọkọ ẹ̀ ọmọ yín ń kọ́ ẹ sáà ṣe jẹ́jẹ́ o. Yóò bá sọ pé bàbá ẹ jẹ́ ń fi nǹkan kan ránṣẹ́ sí bàbá ẹ̀ náà. Ẹ rántí pé mọ̀mí Tọ́pẹ́ ti bá yín tọ́jú ọmọ yẹn. Mi ò fẹ́ jẹ́ kí fídíò ègún ju ẹjọ́. Ẹ wá mọ̀ tí ò bá ṣẹlẹ̀ sí yín tẹ́ ẹ bá gbé. Èmi ìfẹ́ kéèyàn fi mi sí is coming o. Màá máa drop méjèèjì papọ̀ ni. Bí mo ṣe ń drop èyí, ẹ dákun ẹ pàdé mi lẹ́sẹ̀ kejì. Ìràwọ̀ méjìlá lórúkọ mi. Pàdé mi lápá kejì. Ire o. Ṣé ẹ mọ̀ pé mọ̀mí Tọ́pẹ́ ti bá yín tọ́jú ọmọ yẹn náà? Díẹ̀díẹ̀ òun náà ó ti lọ read music ní school. Díẹ̀díẹ̀ ni ọmọ yẹn náà ó máa di ẹni tí gba ojúmọ́.
màmá rẹ̀ ó máa fi gbogbo tó le fún màmá ẹ̀ yóò máa rọ̀ fóun díẹ̀díẹ̀ yóò dijọ́ kan náà olóò sọ pé yá dádì mi ẹ máa bọ̀ ẹ jẹ́ n bá yín ya fọ́tò bẹ́ẹ̀ sì máa fọgbọ́n jóúnjẹ ọmọ tẹ́ ẹ̀ ṣiṣẹ́ rẹ̀ fún nù dádì o kò wú mọ́ mi Tọ́pẹ́ Àlàbí kó wá fi yín sẹ̀sìn fúnra ara yín léegun yín lọ léèfẹ̀ ló lọ tẹ́ wá òwe mo fi pa o torí àwọn ẹlòmíì ò gbówé o fúnra ara yín lẹ jáde lẹ wá fira yín ṣẹlẹ́yà sá ìwà tẹ́ wù látọdún tó ti pẹ́ tẹ́ ẹ̀ ṣẹlẹ́yà ó lẹ́sẹ̀sẹ̀ wá ṣẹlẹ́yà rẹ̀ sá ẹ gbọ́ mi èrò rere inú rẹ̀ sá ẹ̀yin mo sì bá wí o bàbá Yọ̀míkù èrò rere inú rẹ̀ ìwà rere rẹ̀ ní òjò wá sí múṣẹ tó o bá ní èrò rere nínú tó o bá fi ìwà rere báàkì ẹ̀ ó lè má wá sí múṣẹ ó sì lè wá tún wá sí múṣẹ ó ní fi ìrọ̀rùn lólé ayé rẹ̀ ó ráwọn tán lówó tọ́kàn wọn ò bá lè rí bí mi máa sọ fún ọ ó gbọ́ mi bàbá Yọ̀míkù mẹ́sẹ̀jì yín ti tán ẹ lọ tuntun torí ẹ ti tẹ́ lílé báyìí ẹ ti tẹ́ lóko ẹ tẹ́ lọ́wọ́ ọmọ yín ẹ tẹ́ lọ́wọ́ ọkọ ọmọ yín ẹ gbọ́ mi ọkọ tó ìyàwó yín ẹ ti tẹ́ lọ́wọ́ ẹ ìyàwó yín ẹ ti tẹ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè ẹ lọ jókòó jẹ́jẹ́ ẹ gbọ́ mi kò sẹ́ tó mọ̀ yín ibo la fẹ́ forúkọ yín sí ẹ gbọ́ mi sà Tọ́pẹ́ Àlàbí là ń gbọ́ láti bí ká sọ pé 20 years ká má bù lọ jù Tọ́pẹ́ Àlàbí là ń gbọ́ síwájú Ayọ̀míkù orúkọ yín nìkan fi síwájú ni àbí orúkọ yín nìkan fi sẹ́yìn ẹ ló sà nǹkan tó bá dùn làwọn máa ṣe máa ń jẹ ayé ìgbà tiwa bó bá fún ambitalifu àmọ́ jẹ ni àwọn ọmọ sí ó sọ fún yín ó hà pé mommy is too bitter we are not eating it daddy àjẹ́ wọn sì jẹ náà nìyẹn ẹ gbọ́ sà orúkọ yẹn ló dùn ló lè mú ọmọ yẹn tètè lọ jìnnà nínú ayé kò sẹ́ni tó mọ̀ yín sà ó ní mo ṣe sọ pé oúnjẹ tó dùn làwọn ọmọdé máa ń jẹ orúkọ yín tí wọn mọ̀ ní ká wá máa fi sí tọmọ ẹ má bínú mo parí ìròyìn yín ṣé kí ní ò ní lápá kẹta báyìí tó bá ní mẹ́ta ẹ má bínú ẹjọ́ káwọn èèyàn bí lè bá kọgbọ́n lé náà ni mo bọ́ sórí àwọn ọkùnrin tán sọ pé àtàwọn obìnrin náà ni mọ̀mí Tọ́pẹ́ ọmọ ọlọ́mọ ẹ wá lọ chéńjì rẹ̀ ẹ wá ẹ sì sọra yín ní kinní kan ẹ gbọ́ mi sà dádì ó fẹ́ ìyá ọmọ ẹ mọ̀jà sọ pé ká sọ pé dádì Àlàbí tó jẹ́ ọkọ ọmọ mi Tọ́pẹ́ Àlàbí kò náwó kankan lórí Ayọ̀míkù ó kàn dúró bí bàbá fún ni tí ò bá fi ìyá rẹ̀ lọ́kàn balẹ̀ ṣé wọ́n lè rán débi tó dé lónìí tí wọ́n bá béèrè skul pé a fẹ́ rí bàbá ní skul ta ní ń lọ láti bí 20 ọdún o so gbàdúrà kó tọ́jú ọmọ ọlọ́mọ lójú 20 ọdún kó dúró bí bàbá fún ẹ fẹ́ jáde ẹ fẹ́ lọ ṣe kinní kan bàbá yìí náà wọ́n mọ̀ mọ́ra wọn kí irú ọmọ náà wá bẹ́ fẹ́ ṣe nǹkan ayẹyẹ kan wá lọ mú bàbá kan wá ń bì kan owó ní ju òbí ni lọ ẹni tó wo ọmọ ó ju ẹni tó bí lọ mo padà sórí bàbá ká sọ pé bàbá Àlàbí wọ́n rí ògo nínú Tọ́pẹ́ wọ́n da mọ̀mí Tọ́pẹ́ nù bí omi ìsìnwọ́ bẹ́yìn ṣe dànù Ọlọ́run ò ní jẹ́ àrí o mọ̀mí Tọ́pẹ́ wá hẹ́ndì sábẹ́ bíríìjì ẹ máa gbọ́ mi dáadáa ẹni tó bá létí ni mò ń bá sọ̀rọ̀ mọ̀mí Tọ́pẹ́ ibi tí mọ̀mí Tọ́pẹ́ ti ń ta àtàrodo lábẹ́ bíríìjì tọ́lọ́run ní jẹ́ kí tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ láíláí ó dòódì kò tiẹ̀ lè di bẹ́ẹ̀ mọ́ irú Ayọ̀míkù yẹn wọ́n wá ń bá yín fún olódì rẹ̀ já sọ bẹ́ẹ̀ lóyún
ó wá bímọ bí mẹ́rin or mẹ́ta bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé jáde pé yìí ni bàbá ẹ̀ ẹja pa ẹ̀kọ́ tí ẹ̀kọ́ ò kọlà tí ò nídìí la máa ń kàkún ẹ mọ́ mú mi sòwe pa èyí ń lórí bàbá yẹn ló tún jẹ́ ń padà sẹ́yìn yẹn o ẹ̀yin ọkùnrin tẹ́ ń sọ pé wọ́n wá lọ fọ́mọ ọlọ́mọ lórúkọ kinní kan tí ìyá ọmọ yẹn gan ò bá fi orúkọ yín bọ̀wọ̀ fún tí ò bá bọ̀wọ̀ fún orúkọ yín lọ́dọ̀ ọmọ rẹ̀ ṣẹ́jọ wà lálàáfíà ẹjẹ́ á fi acting lẹ̀ o ẹjẹ́ á wọ reality lọ ntẹ̀yàn kọ sílẹ̀ yàtọ̀ sí ntẹ̀yàn act ẹ ló sà writing lọ́pọ̀lọpọ̀ máa ń wò àìlọ sí reality ẹ má fọ́ọ̀mù fẹ́ni kankan bí kì í ṣe gbogbo wa lásùn ládorí kọbì kan náà lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn kan wà àyàn wọn wà ní àṣàyàn ni wọn láti yànnàná gbogbo nǹkan fún yín ẹ jẹ́ ń padà sórí Ayọ̀míkù n tí ó ṣe fún àwọn bàbá rẹ̀ méjèèjì ẹ pàdé mi lápá kẹta ìràwọ̀ 12 lórúkọ mi ìròyìn ni mò ń kà fún adániwáyé apá kẹta máa sọ tí Ayọ̀míkù ó ṣe fún àwọn bàbá rẹ̀ méjèèjì ẹ má bínú ẹ̀yin tẹ́ ó bá jẹ́ pé ó kàn nínú bí mo ṣe dá sí mà iṣẹ́ ìjọba ayé òun ló máa ní kọ́lọ́kọ́lọ́ nínú ṣe sì rí mi gbọ́ dáadáa iṣẹ́ ìjọba òkè iná ni a máa ń jóyàn sàn án iṣẹ́ ìjọba òkè máa ń lọ ó ní mo ṣe dá sọ̀rọ̀ ìbá ìjọba ló rán mi sí wọn àtàwọn bàbá tó wà níta Ayọ̀míkù sáré gbọ́ bàbá tó ń pàmpà rẹ láti bí 20 ọdún tó bá bọ̀wọ̀ fún ewọ ni o ká sọ pé bí tí màmá rẹ ti ń gbọ́ kájọ lójólójóló kò rí ẹni tó wò pé tá a bá sì tún ọmọ ẹ̀ ṣe nǹkan kan sì yọ ń bẹ kó gbàyà rẹ sọ́dọ̀ bàbá rẹ ò ní rántí pé òun bí ẹnìkan tó jẹ́wọ́ ká ní olódì rẹ ti kún kékeré ṣé bàbá rẹ ó wà pé ẹgbókù ọmọ fún mi èmi mo ní ẹ digest ọ̀rọ̀ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè mi ìràwọ̀ 12 ló ń bá yín sọ̀rọ̀ ìràwọ̀ torí ẹ̀ bá pé torí mi wò ó lọ́rọ̀ mi ó yé wá lọ ṣètò 150,000 èmi ò sọ pé lẹ́ẹ̀kan o tó o bá ti fẹ́ ṣe nǹkan fún bàbá tó bí ọ ìyá rẹ ọ̀tọ̀ máa ṣètò rẹ̀ lọ́nà 3 ó gbọ́ mi dáadáa Ayọ̀míkù ó mo ṣe sọ pé 150 torí a máa sọ Yorùbá èèyàn ọmọ sí ó mọ̀ sọ pé kí ló ń wí kò ní yé yín ṣètò rẹ̀ lọ́nà 3 tó bá jẹ́ bí 150,000 fún bàbá Àlàbí tó wù ọ́ tó wo kòkó rẹ̀ yìí wọ́n jò di igikigi fún ní 100 àwọn bàbá kan tán ti wọ́sẹ̀ lọ láti bí 20 ọdún tá a mọ̀ wọ́n fún wọn ní 50 ó gbọ́ mi aláǹgbá orí èṣù nírú àwọn bàbá bẹ́ẹ̀ ó gbọ́ Yorùbá mi dáadáa ó ní pírọ́blẹ́mù pẹ̀lú èṣù o wọ́n ṣe nǹkan burúkú tán wọ́n wá lọ sá sórí èṣù tó o bá wá sọ pé ó ju òkò mọ́ wọn wọ́n bá yẹ̀ kú o òkò bá bẹ́ṣù èṣù ó bá sọ pé ọlẹ̀ kò mọ́ òun kí ló fa gbogbo àsámọ̀ tí mo mú wí mọ́ra toró lè ṣòro fáwọn ẹlòmíì láti ṣe é tú tá a bá sọ pé aláǹgbá orí èṣù irú wọn fẹ́ jẹ́ kó kọsẹ̀ nínú ayé ni ìràwọ̀ 12 lórúkọ tèmi àti wọ́ Ayọ̀míkù
àti gbogbo ọmọ tó rí mi wò, gbogbo òbí tó rí mi wò, gbogbo wa ò ní kọsẹ̀. Bó ṣe treat ẹni ẹ, má bá wọn sọ̀tá. Irú wọn máa ń sọ̀yàn di ẹlẹ́ṣẹ̀ láìsí pé ó ṣẹ̀. Wọ́n sì jẹ́ kí gbogbo ayé máa wò bí ẹlẹ́ṣẹ̀. Tí bàbá Àlàbí ni ojú tí wọ́n lọ. Wọ́n bá wọn sọ̀tá. Wọ́n bá bàbá tó bí ọ sọ̀tá. Àkọọ́lẹ̀ ní gbogbo nǹkan. Wọ́n sì tún gbọ́ mi, má tún bá wọn ṣọ̀rẹ́. Wà lágbede méjì. Ẹni tí ò bá nígbàgbọ́ nínú rẹ̀ kò lè di nǹkan kan. Tó bá bá sọ̀tá tó sì bá ṣọ̀rẹ́ kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀. Mẹ́sẹ́jì Ayọ̀míkù nìyẹn. Bó ṣe ń lọ Ọlọ́run ó máa bá mi bá ọ lọ. Ò ní ṣẹ̀ṣẹ̀ tẹ̀. Ìjọba òkè ó bá mi gbé wọn náà sókè. Àánú wọlé tọ̀ tọmọtọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ rí fídíò mi wò, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín. Káwọn èèyàn tó pọ̀ jàǹfààní ẹ̀. Ìràwọ̀ 12 lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Ìròyìn lèmi ń kà fún ìjọba. Ẹ gbọ́ àwọn ìròyìn mi. Ire o.